Mo kí wa kú ojúmọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Only Jesus TV. Èyí tí Agbala Gabriel tún jírí lówùúrọ̀ yìí nìyí o. Obìnrin olóyún yìí ló ké gbàjarè wá bá Agbala Gabriel kò lè dọ́mọ bí. Ní Agbala Gabriel náà ké gbàjarè sí gbogbo àwọn supporters, gbogbo àwọn olùrànlọ́wọ́ pátá pé kó dìde ìrànlọ́wọ́ fún ọmọbìnrin yìí kó lè dá ọmọ bí. Ọkọ rẹ̀ ò ní agbára, owó operation abẹ́ ọkùnrin ló ní. Ṣé kí ní wà lára wáyé? Wọ́n wà lára wáyé. Kọ́ jókòó dáadáa kí... Kò sí tí ó ṣe yín o. Kí lẹ ní wọ́n níná? Ẹni wọ́n ní male kí ni? Male pelvic. Ó ti yẹ kó ti bímọ láti alẹ́ àná, àbí? Àti jẹrin láti lébọ̀. Àti jẹrin láti lébọ̀? Ọjọ́ òun ti ń lébọ̀? Àti jẹrin bẹ̀rẹ̀ àná náà tó dé maternity. Wọ́n náà ti ń lébọ̀ láti ìjẹrin Monday. No, Monday kò ní ìjẹrin. Sunday. Ìjẹrin Sunday náà ti ń lébọ̀. Bẹ́ẹ̀ni. Ṣé wọ́n ti dé mọ̀ pé mẹ́pẹ̀bì náà nìní? Alákọ̀ọ́bí. Ok, alákọ̀ọ́bí ni. Wọ́n ti bímọ rí? Bẹ́ẹ̀ni. Wọ́n ìbímọ rí? Ọkọ wọn dà? Ọkọ wọn ò lágbára. So wọ́n wá ní mẹ́pẹ̀bì náà ní? So wọ́n dẹ̀ ti ń lébọ̀ láti jẹrin. Báyìí ó ti wá lead sí operation. Bẹ́ẹ̀ni. Ẹ pẹ̀lẹ́. So ẹ má bínú àtẹ̀tí ìkíra káàárọ̀. Àjọ rí àánú gbà. Morning lovers all over the world. The Lord bless you. Ẹ rí ọwọ́ Ọlọ́run ojú òní tìyìn. Obìnrin yìí òun àtọmọ rẹ̀ wọ́n má gbọ́dọ̀ wà láàyè. Oyún wà nú ẹ̀. Òun àtọmọ rẹ̀ wọ́n gbọ́dọ̀ wà láàyè. Ìjẹrin ló ti ń lébọ̀. Ó ti ń lébọ̀. Ṣé wọ́n tètè mọ̀ pé mẹ́pẹ̀bì ló ní wọ́n ètè mọ̀? Bóun náà ṣe discover pé mẹ́pẹ̀bì ló ní? Ìgbà tó dé labour room, so ó ti súnmọ́ 7 to 8 cm. Ìgbà tó dé labour room? Ó ti súnmọ́ 7 to 8 cm, but later ó padà sí bí 4 cm. So from there I had to take... Okay, ń bọ̀ dé labour room, ó dé PCM àbí? 7 to 8 cm. Ó ti dé 7 to 8 cm. Nínú 10 cm fún food dilatation kí ọmọ fi jáde. So a ti rò pé ọmọ ti ń bọ̀ ni. But ó padà sẹ́yìn. Ó padà sí kí ló wá padà sí 4 cm. Wọ́n ló padà sí 4 cm. Now male pelvic ni ó ní obìnrin ìgbárùkù ọkùnrin. Bó o lá ṣe fọmọbìnrin tí ó lọ bímọ lẹ́ni operation 350 abẹ́rẹ́ náà pé 350,000. Obìnrin yìí kò lè ná less than 500,000 ní hospital. Kò lè ná less than 500,000 ní hospital. Ó lóyún ó dẹ̀ ti ń lébọ̀. Ọmọ ẹ̀ àtòun ẹ̀mí wọn báyìí ọwọ́ Ọlọ́run òun ló wà. Gbogbo ojú tó ń wò mí lórúkọ Jésù ẹ ò ní sunkún. Àmín Jésù. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ lóyún ẹ lọ lóyún. Àmín Jésù. Ẹ̀yin tẹ́ ẹ lóyún sínú ẹ lọ bímọ wẹ́rẹ́. Àmín Jésù. So ìgbàrúkú ọkùnrin ló ní ọ̀rọ̀ ti dọ̀rọ̀ operation báyìí. Ó ti dọ̀rọ̀ operation báyìí. Mo ṣe gbọ́ tí ìyàwó mi bá wọn sọ̀rọ̀ láàárọ̀ yìí. Ẹ̀kú gan mo ṣe gbọ́ tán ní wọ́n ní kò tí sí nǹkan lẹ̀ kí ló ti wà lẹ́ báyìí. Kò tí sí nǹkan lẹ̀ 14,000 tó wà lẹ́nu mi ṣe kí ni. Mo kọ́ fi ṣe test fún wọn láàárọ̀. Ǹjẹ́ mo ti máa béèrè bóná ìjẹ́ sẹ́yìn. Ìyàwó àbúrò ọkọ mi wọ́n sàn. Ìyàwó àbúrò ọkọ yìí. Ẹlẹ́dàáyé àti ọ̀run sorry. Ó ti ń lébọ̀. Ẹjọ́ bá lovers all over the world, how can we please help this young woman? She's young. Auntie ó young. Ó ṣe marry ni. Ó ṣe marry ni. First born lélẹ̀. Wọ́n lọ́mọ àkọ́kọ́ tí wọ́n kọ́ bí lélẹ̀. Ẹ dákun ẹ rí pé wọ́n lè sọ̀rọ̀ àbí ṣé wọ́n lè sọ̀rọ̀ díẹ̀? Wọ́n ṣe wọ́n yìí wọ́n lè sọ̀rọ̀ báyìí. Bọ́n ṣe wọ́n lè sọ̀rọ̀. Àwọn ọmọ bẹ́ẹ̀. Sorry. Ẹ pẹ̀lẹ́, sorry. Tó bá ti bímọ àjẹkó ẹ̀wọ̀n
wọ́n ní kún gan wọ́n ní kún gbàgbé wọ́n ní kún wọ́n ní kún wọ́n ní kún wọ́n ní kún kó tiẹ̀ bímọ lénìí kó ṣe operation lénìí kó dẹ̀ bímọ lénìí tí wọ́n ní ọ̀nà máa ṣe operation lénìí wọ́n náà máa ṣe lénìí urgent case mo gbọ́ pọ́nlẹ̀ tí wọ́n lọ hospital gan tẹ́lẹ̀ so àjọrí àánú gbà ẹ̀yin wo lẹ fẹ́ bá mi support wọn ẹ jẹ́ àjọ ràn wọ́n lọ́wọ́ kán lọ ṣe operation yìí wọ́n lè need less than 500,000 láti lọ fi ṣe obìnrin yìí kò ní kú lórúkọ Jésù ọmọ á wà ìyá á wà ọmọ á wà ìyá á wà ọmọ á wà ìyá á wà bá gbójú wọn. wọ́n tẹ̀ ti dé hospital gan ibẹ̀ wọ́n ti dé hospital for operation o wọ́n ti débẹ̀ o kí náà ló ṣẹlẹ̀ wọ́n ní láìsí owó wọ́n ní tí ò bá sówó wọn lè ṣe ẹ ti mọ̀rọ̀ wá Nàìjíríà ń bì wọ́n ní tí ò bá sówó wọn ni wọ́n lè ṣe ni wọ́n ti dé hospital they've gone to hospital wọ́n ti débẹ̀ already but less than 500,000 wọ́n lè ní less than 500,000 owó rèé àwọn tó bá dọ̀rọ̀ operation bẹ́yẹn bá ti kówó dání due to táwọn èèyàn náà ti fojú ọ̀pọ̀lọpọ̀ hospital rí tí wọ́n á ṣe operation tán tí wọ́n ní sanwó kí ṣe pọ́ hospital ò dájú tó bẹ́yẹn o bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà ló fà á tí wọ́n ní ẹ má wọ̀rí ẹ bá wa ṣe ná at the end of the day àwọn tó ń bá wọn ṣe wọn kò ní jásí nǹkan fún wọn please á rí àánú gbà àní wọ́n ti gbọ́n lọ sí hospital sẹ́ẹ̀ ibẹ̀ náà wọ́n ti dé sínsìn hospital náà ti dé sínsìn tẹ́yìn ọba ti kówó lẹ̀ ní àbí ibo lẹ ti dé. hospital ayé sá. mọ́rúwá tó já yín gbẹ̀dẹ̀ mọ́rúwá ẹ jẹ́ mọ́rúwá yìí bí oṣù bọ́ wà bẹ́ẹ̀ ẹ ṣílẹ̀kùn kó wọlé mọ́rúwá tó já wọ́n sìn ẹ jẹ́ kó wọlé mọ́rúwá tó já wọ́n sìn wà ń bẹ̀ yẹn ó wà ń bẹ̀ yẹn ó wà ń bẹ̀ yẹn ẹ̀yin táwọn béèrè pé kó gbé wọn lọ sọ́sítù sorry èmi náà máa ṣe ìgbọ́n kan but 500 at least wọ́n máa nílò 500,000 ló jẹ́ kí n sáré gbé wọn wá báyìí ó jẹ́ sáré gbé wọn wá báyìí ẹ̀yin tí Ọlọ́run fẹ́ lò fún wọn ẹ jọ obìnrin yìí kò gbọ́dọ̀ kú àtọmọ ṣé gbọ́ràn ẹ̀ yẹn tó ti wọlé tó bá ti gbé lọ́ọ̀kan gómìnà yẹn wáyà máa pọ̀ lọ. ẹ mọ̀ máa mi wọ àwọn kọ́mẹ̀ntì yẹn ẹ bá mọ̀ àwọn kọ́mẹ̀ntì yẹn ẹ̀yin tẹ́ bẹ́ẹ̀ support account number 1 bẹ́ẹ̀ kí wọ́n ti lọ ṣe pẹ̀lẹ́ àti sorry ẹ̀yin tẹ́ bẹ́ẹ̀ support account number 1 bẹ́ẹ̀ please do okay. Operation room ni wọ́n lọ mo wà àárọ̀ kùtùkùtù lélẹ̀ àárọ̀ time ta máa ń pray lélẹ̀ àárọ̀ kùtùkùtù rèé mo wà pé tí ìwẹ̀ gan mo ṣe ń gbọ́ conversation yẹn ó ta mi lára mo ní láti dìde pé no eléyìí ò gbọdọ̀ ṣẹlẹ̀ ká mọ bá ṣe máa raise help fún wọn kó lọ ṣe tó fẹ́ ṣe so àná wọ́n ṣe ń dé láti hospital náà ni ẹ̀yin tẹ́ ń béèrè pé ṣé wọ́n lè gbọ́ lọ hospital ni hospital náà ti ń bọ̀ báyìí ó ní ibẹ̀ náà nígbà tí wọ́n ti sọ pé tí ò bá ti sówó lẹ̀ wọ́n lè ṣe ó yá níbo ẹ máa bọ̀ mo ṣe wá dé bí ń sìn kí n ṣe tí màá ṣe fún wọn tó ń sìn báyìí mo rú wá tí ò dá wọn padà hospital tí ó máa tó máa dá wọn padà hospital òun náà ló wá ń ta ìbá tó mọ́rọ̀ ẹ̀ gbé òun ló gbé wọn dé ń sìn mọ́rọ̀ ẹ̀ ló gbé wọn dé ń sìn mo bá mi wo kọ́mẹ̀ntì yẹn wọ́n lè ná less than 500,000 ẹ̀yin tó lọ́wọ́ lò fún wọn ẹ jọ̀ọ́ ẹ dìde àánú àdìde fún yín normally tó kó lu life by fẹ́ wáyé ọ̀sán lẹ́yìn kó wà àdúrọ̀lẹ́ bẹ́ẹ̀ bí mo ṣe gbọ́ ni mo ní kán máa bọ̀ torí wọn ló ti ń rọbí láti ìjẹrin 4 days ago ló ti ń rọbí kò ní kú lórúkọ Jésù your wonderful support will go a long way for her our wonderful support will yóò rìn jìnnà fún wọn dáadáa please. Ọlọ́run tó pa wọ́n mọ́ láti jẹrin wọn kò sí tí ó ṣe wọ́n
kàn máa wọ́n bá dé hospital àní hospital ní tán àbárówó hospital náà ti ń bọ̀ báyìí àbíbọ̀lẹ̀ ti ń bọ̀. hospital náà ti ń bọ̀ sà. bọ̀dọ̀ mọ́rúwá dáa bá ń bọ̀dọ̀ mọ́rúwá. bọ́dọ̀ mọ́rúwá. bá gbójú bọ̀dọ̀ yẹn bọ̀dọ̀ ẹ wá máa ń gbọ́dọ̀ wọn. ń bọ̀lẹ̀ tí ń gbé yà ìbọ̀ ẹ máa lọ ẹ má bínú hospital náà ti ń bọ̀ bó ṣe ń lọ yìí kó máa lọ hospital straight kán lè lọ bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn èèyàn wa lọ hospital náà wọ́n máa ń lágbára díẹ̀ ṣe bóyá kan tiẹ̀ kọ́ ṣe fún wọn náà. wọ́n ní pé àwọn èèyàn máa ń jẹ àwọn lówó tí wọ́n ní sanwó àwọn. ẹni. wọ́n láwọn èèyàn máa ń jẹ àwọn lówó pé wọ́n ní sanwó àwọn. wọ́n á dẹ̀ tiẹ̀ kókó tiẹ̀ wọ́n á tiẹ̀ jẹ kókó bẹ̀rẹ̀ náà wọ́n á kọ́ bẹ̀rẹ̀ náà wọ́n á kọ́ bẹ̀rẹ̀ náà. bó lọ jókòó sí hospital sí kò sí tó fẹ́ ṣe lẹ́yìn tí Ọlọ́run bá dìde àánú fún wọn ló kù lẹ́yìn tí Ọlọ́run bá ọkọ̀ náà ò lágbára kí n gbọ́dọ̀ lọ́kọ̀ wà. lágbára ìgbàjọ ló wà. ìgbàjọ kí ló ń ṣe ìgbàjọ. bricklayer ló ń ṣe wọ́n yẹ ṣe freedom December. bricklayer ó ṣe ṣe freedom ni ó ṣe freedom December òun náà ìwọ tó ń ṣe freedom tó àwọn kankan wà fẹ́ pé yẹn bẹ́ẹ̀ ẹ ṣáà ti ẹja save life obìnrin ẹja save life obìnrin àbọ̀ abálọ̀rọ̀ tiẹ̀ please let's save her life tàbá release wọn tó bá lọ hospital ó kàn lọ jókòó kabẹ̀ ni so Ọlọ́run pé àwọn èèyàn mi tuntun wọlé sí ẹ já ran obìnrin lọ́wọ́ kó lọ operation wọ́n ló ní pelvic bẹ́ẹ̀kì ẹ bá ń tún sọ male pelvic ló ní male pelvic ó ní male pelvic ìgbàjọkọ̀ ìgbárùkù ọkùnrin náà ló ní so kò bá ti bímọ síbí gan láti jẹrin bẹ́ẹ̀ ìgbárùkù ọkùnrin ló ní wọ́n ní ò lè dá ọmọ bí fún rẹ̀ wọ́n ló need operation ẹ bá mi wo kọ́mẹ́ǹtì ẹ̀ jàre bá mi wo kọ́mẹ́ǹtì ẹ̀ jàre. So area nọgbà ó wà ń pè láti jẹrin ni láti jẹrin mo rò pé wọn àtètè mọ pé gbàrúkọ ọkùnrin ló ní so ìbá ti bímọ gan ìbá ti bá ń wo àwọn kọ́mẹ́ǹtì yẹn wọ́n bá ń wo ẹni tó bá fẹ́ fún wọn ní nǹkan so okay ẹni kó fún wọn 10,000 5,000 2,000 1,000 that's 18,000 naira báyìí 18,000 naira báyìí 18,000 wọn lè ní less than 500,000 mo pé ọ̀pọ̀lọpọ̀ ò tí ì jírí I know ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ẹsẹ̀ mọ́ ni a wà ní Toyota láwà Nàìjíríà báyìí kí lónìí òní ni Wednesday òní ni 1st of the month tó yẹ kí n gbàdúrà ọjọ́ àkọ́kọ́ fáwọn èèyàn ẹ̀yin ìyẹn má bínú mo gbàdúrà ẹ ò ní rí dààmú àmín Jésù ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ lọ́ndì wà ó ṣe wá jẹ́ pọ́ǹdì wà ní irú kéésì obìnrin báyìí fọ́ọ̀sì tí màá bá tẹ gbèrú nǹkan báyìí ó máa ń jọ́sàn àbí rọ̀lẹ́ gbé nǹkan láàárọ̀ kùtùkùtù rí ntóbìnrin fi jẹ́ àárọ̀ kùtùkùtù that means it is urgent èèyàn gbọ́dọ̀ worú nǹkan báyìí ran ẹni tó ti ń lébọ̀ ó ti wà lọ hospital kan ṣe lókù wọ́n ní tí ò bá ti sówó wọn lè ṣe ó dà àdèlé lọ ṣe láìpẹ́ hospital ò lè gbà kí wọ́n gbéyàn láìpẹ́ lọ́dọ̀ àwọn ṣe mọ̀ bẹ́ẹ̀ their privacy is their privacy hospital ò lè gbà kẹ́ ẹ ṣe láìpẹ́ lọ́dọ̀ àwọn ó dà ó yẹ máa gbé bọ̀ wọ́n dẹ̀ wà mọ́rúwá wọ́n dẹ̀ ń gbé bọ̀ náà fi gbé débi báyìí so lágbára Ọlọ́run wọ́n á rí ràn lọ́wọ́ wọ́n á dẹ̀ padà sí hospital immediately wọ́n á dẹ̀ lọ bẹ̀rẹ̀ sí ṣe kínní yẹn so God bless you bọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn o ẹ̀yin tí ẹ fẹ́ mọ ẹ̀yin tẹ́ fẹ́. So Auri Anugba, God bless you, 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 God bless you. Donation ti wọlé 20,000 ti wọlé ó jẹ́ 30,000. Níbo ni ń pọ̀ wá? Mo ń pọ̀ wá. Sorry, wọ́n bá mi kà ẹ pẹ̀lẹ́ ẹ bọ́. Sorry. Ẹ pẹ̀lẹ́ ṣe gbọ́. Ẹ pẹ̀lẹ́ ìyanu àṣẹlẹ̀. Ó yẹ kó dá ọmọ bí fún rẹ̀ ni bẹ̀ wọ́n ní ìgbárùkù ọkùnrin ló ní that is male pelvic. N bá ti ṣe bí 5 minutes ń sìn máa ẹ̀ǹdẹ̀ ẹ̀ wá máa lọ. N bọ Ọlọ́run gbọ́ pé kẹ́ tó débẹ̀ ìyanu á túbọ̀ ṣẹlẹ̀. Yes, I believe God. Ilẹ̀ tó ṣẹ́ ẹ̀ mọ́ ni wọ̀nyẹn wá tí ó ti ẹ pẹ̀lẹ́ sorry. N bọ̀lẹ̀ kí ló bẹ́ yẹ? Ẹ jókòó. Bá ti mọ̀ bẹ́ẹ̀ yẹn. Ẹ jókòó yín.
ẹ jókòó bẹ́ẹ̀ kọ́ máa lọ nọ́mbà lọ́kàn ẹ̀ lọ wọ́n ta ló wà ẹ bá ń gba nọ́mbà wọn kápù wọn kó máa kárí ẹ̀ wọ́n. àwọn ní ibẹ̀. ẹja pé lókè yìí pé kọ́ máa kọ́ àwọn bẹ̀rẹ̀. 3, 4, 5, 6, 9, 8, 6. Sorry. Tí ma ti rí ẹ ní nonsense comment bẹ́ẹ̀ yẹn àtẹni àti kọ́mẹ̀ntì á blọ́ọ̀kù ẹ̀ ni àbí àárọ̀ ń charity àárọ̀ mẹ́ni àná ń bẹ̀ yẹn la lọ ra kí la lọ ra fún free school. bed. A lọ free school Agbala Gabriel free school ara mattress ara ẹni ra oúnjẹ worth 600,000 àárọ̀ ń charity ṣé yẹn fẹ́ dá gbogbo ẹ̀ ṣe ni àárọ̀ ń charity à ń ṣe gbogbo ọmọ yẹn tá à ń ṣe bí ni wọn náà wà á dáyà kọ we run many things here kí náà sọ ẹ ká sọ ma mo ń bọ̀ jẹ́ parí lẹ́mọ̀ fún padà so we run many things here many things so a rí ànúbà ẹ̀yin tí Ọlọ́run bá fẹ́ tí Ọlọ́run máa lò ní àárọ̀ yìí Ọlọ́run á gbé ìlú another so àti 30,000 naira bíbá 30,000 naira jẹ́ ìṣèdúró 2 minutes jẹ́ wo okay 43,000 naira báyìí 43,000 naira yeah 43,000 naira so 5K. 43,000 naira. So wọ́n ti fún 70,000 báyìí. Wọ́n ti fún 70,000 báyìí. 70,000 naira. 70,000. Ó yá ṣe wá máa lọ má pọ̀ tẹ̀lé. Mo rú àyẹ̀dà. Láyọ̀ lẹ máa bí lórúkọ Jésù. Ẹ̀wọ̀n. Láyọ̀ lẹ máa bí lórúkọ Jésù. 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 Bí wọ́n ṣe lọ ṣọpẹ́ṣọ̀n yẹn Olúwa yóò gba ogun ògo. Àmín Jésù. Bí wọ́n ṣe lọ ṣọpẹ́ṣọ̀n yẹn Olúwa yóò gba ogun ògo. Àmín Jésù. Olúwa yóò gba ogun ògo. Àmín Jésù. Olúwa yóò gba ogun ògo. Olúwa yóò gba ogun ògo. Ṣé kò sẹ́ni tó máa jókòó tí wọ́n lẹ́gbẹ̀ẹ́ bí ni? Olúwa yóò gba ogun ògo. Olúwa yóò gba gbogbo ẹ̀mí yín ò ní bọ́ sí. Àmín Jésù. Ẹ̀mí yín ò ní bọ́ sí. Àmín Ẹ̀mí Jésù. ọmọ ò ní bọ́ sí. Ẹ̀mí ọmọ ò ní bọ́ sí. Àmín Jésù. Ẹ̀mí ọmọ ò ní bọ́ sí. Àmín Jésù. Bí àwọn èèyàn ṣe rí yín pé ẹ fẹ́ bímọ báyìí àwọn èèyàn padà rí ọmọ lọ́wọ́ yín tẹ́ gbé ọmọ jù. Àmín Jésù. Bẹ́ẹ̀ ni yóò rí in the name of Jesus. Ẹ máa lọ láyà tàlàfíà. So ìṣèbí náà máa yín ti wà lẹ́yìn ìṣẹ́ mú fún ẹ máa yín lẹ́yìn. So instantly in the next 20-30 minutes gbogbo nǹkan ó ti sún rè.